Ẹ káàbọ̀ sórí Tiwantiwahoodtv níbi tá ti mú ire wá fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan Aside hot ajá balẹ̀. Ẹ má gbàgbé àti subscribe, kẹ́ comment, kẹ́ like, kẹ́ dẹ̀ drop comment inside the comment section. Labake la mú wá fún yín movie láti bẹ̀rẹ̀ dópin gbogbo kọ́sì. Tá bá ní ìyàwó ilé tó ní ṣókò lórí Labake ló ń jẹ́ bẹ́ẹ̀, ó ya ìyàkúyà. Ó fòrò ẹ̀mí ọkọ ẹ̀ títí nílùú òyìnbó títí tó ti fi padà wá sí Nàìjíríà kò ti jẹ́ kó rí mú mi. Ó ṣe títí ó bú ìyá ọkọ, ó tún bú ọ̀rẹ́. Wọ́n kò bí tó fẹ́ kọjú sí ibi tí wàhálà ẹ̀ ti pọ̀ dé. Ìyá ọkọ ṣàtúbà bèrè pé kò jọ kó wọlé ọmọ tí wà láàrin òun àti ọkọ ẹ̀ kí wọ́n jọ ní ìbáṣepọ̀ tó dán mọ́rán torí fún àǹfààní ọmọ wọn. Ó ṣàtúpadà sọ́dọ̀ ẹ̀, ó máa ń yọ lọ láì jẹ́ kí ìyàwó ilé ẹ̀ mọ̀. Nígbà tí nǹkan tó ń ṣe tuntun máa gùn gẹ́lẹ́ tó ti lóyún fún ẹlẹ́ẹ̀kejì fún ọkọ ẹ̀ tó kọ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí ló wá mú fóònù ló pè yẹn ògbé torí pé ó wà nílé, ìyàwó ẹ̀ dẹ̀ wà ń bẹ̀. Bó ṣe pè ní lẹ́lẹ́kejì ni ìyá ọkọ bá gbé, ìyàwó lòun ò fẹ́ gbé, kó má lọ lòun gbé fóònù ọkọ òun. Bó ṣe bùyálé pè nìyẹn ò ló bẹ̀rẹ̀ sí máa gbé ya ṣépè pé ìyá ọkọ bọ́ ń fi ta nìyá, ìyá ò ní jèrè ọmọ ẹ̀, oríṣiríṣi nǹkan wáyẹn. Ìyá bá gbọ́ ìbẹ̀yẹn ṣá ni ó ti họ́ bó lọ́kọ fi wá lọ bá a torí bí ìyàwó ṣe gbọ́ ògbèpè tó ń gbóhùn ṣẹ́ pẹ̀lú bó ṣe lóyún nínú nìyẹn bá ní complication lọ́ṣà gbé lọ sí ilé ìwòsàn lọ sí wá sọ fún mi pé oyún yẹn ti jábọ́. Lọ́kọ bá fi ìbínú lọ fi bá a nílé pé òun kọ́ tọmọtọmọ òun fẹ́ rí mọ́ àwọn ọmọ tó lòun bí ilé tó bí fún wọn tó wà ní ẹ̀jẹ̀ òun kọ́ wọn láyé lọ́rùn. Gbóhùn tí ẹ̀ kò dóhùn lójú gbóhùn lòun lọ́mọ lẹ́ẹ̀kínní yẹn pàápàá pé òun máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ láti fi mọ̀ bí òun lòun ní àbó nǹkan lòun ní. Ẹ wo movie yẹn láti tara ṣàṣàkẹ́ lọ wò ní Adediwura Blarkgold TV, níbẹ̀ ni wọ́n ti ń ṣú ẹ̀. Movie náà dùn gidi. Ọ̀rẹ́ ẹ̀ tó ti yẹ kó lọ bá àbẹ̀yẹn tí lọ ṣalátakò ẹ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀ tó wọ́n ti bú yẹn ó láti 45 kò lọ́kọ kò bímọ. Ó ṣe mọ bó ṣe ń ṣe nílé ọkọ náà òbí wọn ó mọ bó ṣe ń rí. Ìyẹn ni ìbínú tó fi jẹ́ kínú bí yẹn tí yẹn fi lọ sọ fún ìyàwó ilé ọkọ ẹ̀ tó ń fẹ́ tẹ́lẹ̀ pé ọ̀dọ̀ ìyàwó tó kọ̀ yẹn Adediwura ni ó lọ, kò ń ṣe Àbújá ló lọ. Ẹ wo ẹ láti lọ wo movie yẹn rẹ́rìn àárín tàkìtì ni mo sọ fún yín. Tẹ́ bá ti wá wò tán ẹ padà wá sí comment section kẹ́ wá sọ òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jù tí ó deliver lines ẹ̀ jù. Kẹ́ ẹ sọ nǹkan tẹ̀yin retí nínú apá kejì eré yìí. Kẹ́ ẹ dẹ̀ tún fi comment sí pé ẹ ti ṣí ẹ̀ o kẹ́lẹ̀ láǹfààní àti jẹ ẹ̀bùn lórí ìkànnì. Àní rí jù báyìí lọ lórí Labake. Ẹ má gbàgbé àti comment, kẹ́ like, kẹ́ share. A máa mú wá fún yín ní ọlọ́kan-ò-jọ̀kan àti the hot ajá balẹ̀. Ó dìgbà, ẹ ṣeun.